radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam wọ́n rán lọ sí Sana'a wọ́n rán Abu Musa wọ́n rán lọ sí Aden. ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ àbí látàrí jọ̀ǹgàn àwọn òyìnbó wọ́n gbìyànjú wọ́n pín Yemen sí méjì. ó di al-Yemen al-Shimali àti al-Yemen al-Janubi. Yemen tó jẹ́ Northern Yemen capital rẹ̀ ní Sana'a. Yemen tó jẹ́ Southern Yemen capital tiẹ̀ jẹ́ Aden. so láti jọ́ta láyé ti dáyé ní Yemen, Sana'a àti Aden àwọn nílùú ńlá méjì tó wà ń bẹ̀. Ànábì sallallahu alayhi wa sallam wọ́n rán ọ̀kan nínú àwọn sàhábà méjèèjì yẹn tí í ṣe Mu'adh ibn Jabal radiyallahu anhu. wọ́n ní kó wọ́n dúró ní Sana'a. Abu Musa wọ́n ní kó wọ́n dúró ní Aden. tẹ́ ẹ bá sì gbàgbé wọ́n ní a'lamukum bil halali wal haram Mu'adh ibn Jabal, ẹni tó nímọ̀ jù nípa sharia nínú àwọn sàhábà ó ní Mu'adh ibn Jabal. wọ́n ní kó wọ́n dúró ní Sana'a. a jẹ́ pé Abu Musa yẹn náà ó lè má nímọ̀ tó Mu'adh ibn Jabal, ṣùgbọ́n olùmọ̀ ńlá lò náà. ìdí nìyí tí wọ́n fi sọ pé ìwọ náà lọ di odidi abala ńlá mú nínú Yemen tí í ṣe Aden. Abu Musa yìí kò sí tàbí ṣùgbọ́n nínú àwọn èèyàn tó jẹ́ pé Ọlọ́run bá fún ní màní, ó sì jẹ́ni tó ṣe pé pẹ̀lú ìmọ̀ tí Ọlọ́run bá fún ó tún ní tẹríba. ẹ mọ̀ pé àwọn sàhábà, gbogbo sàhábà àwọn kìí so ní gàràngàràn kó bá mi, gàràngàràn wọ́nranwọ̀nran bà tèmi jẹ́. àwọn sàhábà èsì bẹ́ẹ̀. àwọn sàhábà jẹ́ni tó ṣe pé ó ní farabalẹ̀, wọ́n ní ká ṣe pẹ̀lẹ́, àwọn ìwà tó dáa t'Ọlọ́run bá fẹ́ràn. nítorí pé ẹ máa pé mo lè fò mo lè bẹ́, irú wọn padà já sí gọ́tà ni. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ pé wọ́n bá Abu Musa al-Ash'ari radiyallahu anhu. wọ́n bi léèrè nípa báwo láti ṣe pín ogún yìí. ẹnìkan kú, ó fi ọmọbìnrin sílẹ̀ àti ọmọbìnrin tí ọmọ rẹ̀ lọ́kùnrin bí. ó ti di kínú lédè Lárúbáwá bintul ibn. wọ́n fi bintu sílẹ̀ àti bintul ibn. wọ́n tún wá fi ukhtun shaqiqa wọ́n fi sílẹ̀. wọ́n tún wá fi al-am wọ́n fi sílẹ̀. tọ́ ìwà tá gbé ọ̀rọ̀ yìí wá bá Abu Musa radiyallahu anhu. Abu Musa sọ pé ẹ pín lọ́nà tó sì pé fún ọmọbìnrin tí òkú fi sílẹ̀ ní ìdajì tó kù, ọmọ ìyá bàbá ẹni tó kù òní òkú. ètò túmọ̀ sí pé bintul ibn kò ní jogún. bákan náà al-ukhtu shaqiqa. kó lè bá wa dá yín lójú, ẹni tí mo dá lẹ́jọ́ yìí ẹ lọ béèrè lọ́dọ̀ habrul umma, olùmọ̀ńlá al-umma. tánìyẹn Abdullahi ibn Mas'ud radiyallahu anhu. oní tó bá sọ pé habrul umma, lẹ́yìn rẹ̀ ta ló di habrul umma? Abdullahi ibn Abbas radiyallahu anhuma. ẹ lọ béèrè, ẹ lọ ṣe confirmation lọ́dọ̀ habrul umma, ọ̀nà ni Abdullah ibn Mas'ud radiyallahu anhu. iná la fi sọ pé furukọ́kọ́ ìyà
fúlẹ́ńgé àdánù kò sí fáwọn sàhábà nítorí pé àwọn mọ̀ wọn ara wọn wọ́n sì sọ pé ṣe bó ti máa ń kọ́ kì í tẹ́ so òun ti dájọ́ ṣùgbọ́n ó ní kẹ́ ẹ lọ fún confirmation lọ́dọ̀ ẹni tí mo gbà pé ó ní mọ̀ jù mí lọ wọ́n bá sì lọ sọ́dọ̀ Abdullah ibn Mas'ud radiyallahu anhu ibn Mas'ud wá ní mo sì nà tí n bá fi al-Qur'an àti sunna dájọ́ láàrin yín lórí ogún tẹ́ ẹ sọ pé kí n bá yín pín yín ọmọbìnrin tí wọ́n fi sílẹ̀ yọ gbàdájì ọmọbìnrin tó jẹ́ ọmọkùnrin wọ́n gbàdá kan nínú mẹ́fà yóò mú kí ìpín ọmọbìnrin pẹ̀lú tiẹ̀ kó di thuluthan a máa ń pè ní as-sudusu takmilatu thuluthayn nítorí wá ṣẹ́kù nínú owó yẹn al-ukht òní ó gbà ta'siban ma'al ghayr tó àwọn tí wọ́n rán kí wọ́n lọ béèrè wá lọ́dọ̀ Abdullah bin Mas'ud radiyallahu anhu wọ́n ní láti wá jíṣẹ́ fẹ́ni tó rán wọn ń ṣẹ́ ìyẹn Abu Musa eŋti ẹran wa ká lọ béèrè èsì táwọn fọ yàtọ̀ sí tìyín báyìí ni wọ́n sọ ìgbà tí Abu Musa tó gbọ́ ó ní látòní lọ o ẹ tún má bi mí léèrè béèrè kan má nípa ogún pínpín o madama hadha al-habru fina lópin ìgbà tó lùmọ̀ ńlá yìí bá ń bẹ láàrin wa ṣé máa pé ẹ̀kọ́ ńlá nìyẹn ẹ̀kọ́ ńlá wípé kọ́ ọmọ wọn rẹ kọ́ ọmọ kẹsẹ̀ bọ́ bàtà tó ju ẹsẹ̀ rẹ lọ kọ́ ọmọ máa rin àrìn kọsẹ̀ àrìn ṣubú àrìn jábọ̀ bàtà lẹ́sẹ̀ ẹ̀kọ́ ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹ sì rí i pé Abdullah bin Mas'ud radiyallahu anhu ìgbà tí wọ́n á bi léèrè kó sọ pé kíni olódò tí ò dá nǹkan kan mọ̀ kí ló dé tẹ́ lọ bi léèrè bẹ́ẹ̀ yẹn ó sì máa sọ láyé ìsìn nígbà tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn kò sí bẹ̀rù Ọlọ́run oníkálukú ọkàn fẹ́ fi hàn pẹ́ lómi ọmọ nǹkan kan nìkan ló ń dá nǹkan mọ́ olódò gbogbo aráyé onìkan ló ń mọ nǹkan apárí ni gbogbo èèyàn orí onìkan ni rún wà sẹ́mi kọ́ àwọn tìyàn àwọn ń bẹ̀rù Ọlọ́run nǹkan tó wà lọ́dọ̀ Ọlọ́run ni wọ́n wá Abu Musa náà ìgbà tí wọ́n á jíṣẹ́ fún pé tí wọ́n wí ọ̀tá kò tiẹ̀ kò sọ pé kíni ọ̀sọ̀ tiẹ̀ sápò ara ẹni tó àwa náà ti sọ tó àwa náà authority ni wá mo rò kó yé wa tí wọ́n náà di sakọjìyà lórí odò so àwọn sàhábà ò rí bẹ́ẹ̀ torí ẹ̀ káwa náà kẹ́kọ̀ọ́ ń bẹ̀ yẹn nínú ìlú tó bá wà láyé tó bá yẹ pé ọmọ pẹ́ nìkan má ju ọ lọ kò ní kí wọn náà tí wọn bá bi ọ́ léèrè béèrè nípa ẹ̀sìn nípa ntọ́ ọmọ nípa rẹ̀ kọ́ dáhùn kò wá burú kó yẹ pé wọ tàbẹ́lòmíì iná lọ rán láti ṣe confirmation nípa nǹkan tó dáhùn yẹn só ṣe déédéé àbí ò ṣe déédéé mo rò pé yé wa eléyẹn ń bẹ nu pẹ́ni tí ń kẹ́kọ̀ọ́ sì ń tún ríra rẹ̀ ó tún kọ́ra rẹ̀ lẹ́kọ̀ọ́ síwájú sí i láti bá a ní ìfọ̀kànbalẹ̀ sí màtọ́mà báwo ló ti ṣe dájú sí báwo ni ò tí ì jìnnà sí. rò pé yé wa so eléyìí ń bẹ nù nǹkan tó yẹ kí àwọn ìtàn máa ń kẹ́kọ̀ọ́ kan máa ṣe pàápàá jùlọ nígbà tó bá ti jẹ́ pé nítorí wà lọ́dọ̀ Ọlọ́run làwa ń wá kìí ṣe nǹkan tó wà lọ́dọ̀ àwọn èèyàn. a fẹ́ ká tara ẹ̀kọ́ tá à ń kọ́ yẹn ká fi sórí ibú a fẹ́ tara rẹ̀ sórí ire ni. à ń fẹ́ káwọn èèyàn tara ń tà ń bá wọn sọ kó wọ́n fi mànà ni àfẹ́ sí àwọn èèyàn lọ́nà so eléyìí ń bẹ nínú nǹkan tó dáa ẹ̀kọ́ sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ìwọ náà tó bá ti hàn sí ọ̀pọ̀ ṣàṣìṣe látàrí àlàyé tó gbọ́ lọ́dọ̀ ẹni tó mọ̀ jù ọ́ lọ kó tètè sọpá sọsẹ̀ sílẹ̀ fódodo kó fi hàn pé èmi mọ̀ ṣàṣìṣe nǹkan tó ń sọ yẹn ló ṣe déédéé kò dín nǹkan kan kù nínú ọlá tó lọ́n ṣe fún ọ náà kọ́lá àwọn tún máa kà má dáadáa rẹ ni gẹ́gẹ́ bá ń ṣe ń kà má dáadáa Abu Musa lónìí torí ẹ̀ ní téèyàn bá ti mọ̀ kó sọ pé kí ni ìmá Imam Malik rahimahullah
ó lẹ́ni tí wọ́n bá ti bi léèrè ìbéèrè nípa nǹkan tí wọ́n mọ̀ tó sọ pé èmi ò mọ̀ Ọlọ́run ló mọ̀, ó ti ní ìdajì ìmà, ó ti ní ìdajì ìmà. So eléyìí túmọ̀ sí wípé ẹnikẹ́ni tí wọ́n bá ti bi léèrè nípa nǹkan tí wọ́n mọ̀ tó sì jẹ́wọ́ wípé mà, onítọ̀hún ti ní ìdajì ìmà. Abu Musa yìí òun ló gba ẹgbàá wáyé wá látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì ní idha arada Allahu ta'ala rahmata ummatin, tọ́lọ́run bá gbèrò láti ṣìkẹ́fà lómà kan, tọ́lọ́run bá gbèrò láti kẹ́ àlómà kan, qabada nabiyyaha qablaha, yọ gbẹ̀mí ànábì rẹ̀ ṣáájú rẹ̀. Ànábì wọn ti kú àwọn tó kù, ànábì ó kù àwọn ṣẹ́kù. Àmì ni lórí pọ́lọ́run ọba ó ro ìkẹ́ròyìn. Báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀? Nítorí pé ànábì yẹn òun ó di faratan fún yín, aṣíwájú palẹ̀ mọ́dà ló máa rẹ̀ bọ́rọ̀ wọn ó ṣe dá. yóò jẹ́ni tó ti síwájú láti ṣèpalẹ̀ má fún yín bọ́rọ̀ yín ó ti ṣe dá. eléyìí ń bẹ nu gbólóhùn tó wọnú àdúrà tá a máa ń ṣe fún ọmọ tó bá kú kékeré ṣáájú kó tó di pọ́ bàlágà. waj'aluhu faratan liwalidayhi, ṣe ní aṣíwájú tún lè ṣe di àwọn òbí rẹ̀. ìgbà tó máa kú kó tó di pé bàbá rẹ̀ kú, ó kú kó tó di pé ìyá rẹ̀ kú. kíkú tó ń ti kọ́kọ́ kú ṣáájú wọn, à ń bẹ lọ́nkọ́ lọ́wọ́ bó ṣe ní sábàbí pòǹtì lọ́ọ́ tún ilẹ̀ ṣe di àwọn òbí rẹ̀ kó tó di pé wọ́n dé. ìgbà tó lọ́n bá ní kí ẹ̀yin ọmọ ti parun tán, ẹ̀ ń kú o, ẹni tọ́jọ́ kú rẹ̀ pé ń kú nù yín, ẹni tọ́jọ́ kú rẹ̀ pé ń kú nù yín, ẹ sì tún bímọ, bẹ́ẹ̀ ń ṣe ń kú lẹ̀ ń bímọ, bẹ́ẹ̀ ń ṣe ń kú lẹ̀ ń bímọ, lànàbì yín bá kú. àmì pọ́lọ̀ ọba ó gbèrò láti kẹ́yìn, nítorí pé ànábì tó ti kú ṣáájú yín ó túmọ̀ sí pé ìparun ò ní wá ṣe yín. nítorí pé gbogbo àwọn àjọ tẹ̀ ń gbọ́ pọ́lọ̀ ń parun, bọ́yé tọ́lọ̀ ń fi gbé parun, àbáwọn ẹni tọ́lọ̀ ń mú wọn tẹ̀rì, àbáwọn ẹni tó ṣe pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní kí wọ́n sùn kí wọ́n má jí má. gbogbo àwọn èèyàn tọ́lọ̀ wọn bá parun, wọ́n máa parun lójú àwọn ànábì wọn ni. nítorí pé ńgbà tí ànábì pè wọ́n lọ sí ìdíkùn sílọ̀, àwọn kọ̀ láti gbọ́ kí wọ́n gbà. ìbanilọ́kànjẹ́ ti wá ṣẹlẹ̀ látọ̀dọ̀ wọn sáwọn ànábì wọn, nítorí pé nǹkan kan yẹ ànábì tọ́lọ̀ rán sí wa àfi ká tẹ̀lé tiẹ̀. wa ma arsalna min rasulin illa liyuta'a bi idhnillah. àwa kò rán ìránṣẹ́ kankan nítorí kẹ́ ẹ lè ṣe nǹkan kan míì fún ju kẹ́ ẹ máa tẹ̀lé tiẹ̀ lọ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. bẹ́ẹ̀ Ọlọ́run rán ìránṣẹ́ kan sí wa ká lè máa bá a dáko, kò rán ìránṣẹ́ kankan sí wa ká lè máa bá a gbálẹ̀, kò rán ìránṣẹ́ kankan sí wa ká lè máa bá a lọ tajà. ṣùgbọ́n ṣe ló rán àwọn ìránṣẹ́ yìí sí wa ká lè máa tẹ̀lé àṣẹ wọn. náà lọ́lọ́run sì máa sọ fún yín pé man yuti'ir rasula faqad ata'a Allah wa in tuti'uhu tahtadu qul ati'u Allaha war rasul fa in tawallaw fa inna Allaha la yuhibbul kafirin. kókó nǹkan tá a fẹ́ kẹ́ ẹ ṣe fànàbì tá a rán sí yín, ìránṣẹ́ tá a gbé dìde sí yín, ó náà ní kẹ́ tẹ̀lé tiẹ̀ báàsì. nígbà tí ìránṣẹ́ bá wá ń pè yín lọ sídìí ẹ̀sìn Ọlọ́run ọba lónìí kan,
ẹ má ṣe fi nǹkan kan ṣorogún pẹ̀lú Ọlọ́run ọba nínú ìjọsìn eléyìí tó jẹ́ kókó iṣẹ́ t'Ọlọ́run fi rán gbogbo ìránṣẹ́ tí ó sì sí ìránṣẹ́ kan tó jáde kúrò nínú kókó yìí wa laqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut. Dájúdájú a ti gbé ìránṣẹ́ dìde nínú gbogbo àlòmọ́ kọ̀ọ̀kan iṣẹ́ tá a fi rán wọn náà ní kí wọ́n máa pè yín lọ sídìí ẹ máa sin Ọlọ́run lónìkan ẹ má fi nǹkan kan ṣorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn ẹ jìnnà sáwọn òòṣà ẹ má ṣe jẹ́ pé àwọn òòṣà lẹ́ẹ̀ máa bọ̀ òòṣà lẹ́ẹ̀ máa sìn kókó iṣẹ́ tá a fi rán àwọn ìránṣẹ́ nù. tí àwọn ìjọyún tí wọ́n bá ti tẹ̀lé tàwọn ànábì wọn ó túmọ̀ sí pé ìgbésí ayé wọn máa lọ bó ti ṣe yẹ àti bó ti ṣe tọ́ ìparun kò ní ṣẹlẹ̀ sí wọn. eléyìí ni kò ṣẹlẹ̀ láàrin anabi Nuh aleyhi salam àtàwọn èèyàn rẹ̀ tọ́lọ́ Ẹlẹ́dàá wa fi pa wọn run nítorí pé anabi Nuh aleyhi salam ó pè wọ́n títí 109 ọdún ó lé 50 ní fi ń pè wọ́n kàkà kí wọ́n gbọ́ kí wọ́n gbà wọ́n túbọ̀ fi ń jìnnà sí ẹ̀sìn Ọlọ́run ní ló fà á ló fi jẹ́ pé anabi Nuh alayhi salam ọbẹ̀ lọ́n lé wọn lórí wa qala Nuh ya rabbi la tadhar min al-kafirina dayyara. Nuh alayhi salam ó ní ìrẹ̀ Olúwa Ẹlẹ́dàá mi má ṣe ẹnìkan kù nínú àwọn kèfèrí títí tó fi dórí agbéléjókòó lọ títí má jáde. kí ló dé? innaka in tadharhum yudhillu ibadak wala yalidu illa fajiran kaffara. torí pé wọ́n lọ mí máa ń tọ́ pamọ́ o àmọ́ mo ti ṣàdúró ọdún yìí láàrin wọn ìrírí ti fi hàn pé tó bá dá wọn sí tó pa wọn run bí mo ṣe tọrọ yìí wọn ò sí àwọn ẹrú rẹ lọ́nà wọn ò sì ní bí ọmọ kan lọ́mọ tí ọjọ́ máa rí àwọn ọ̀daràn àwọn kèfèrí ni wọ́n máa bí. ṣé píparun àwọn èèyàn Ànábì Nuh alayhi salam ó wáyé lẹ́yìn ikú Nuh ni àbí lójú Nuh? ojú Nuh alayhi salam ló ti wáyé. píparun Fíráúnà tó sojú Ànábì Musa àbí ó sojú ẹ̀? ó sojú ẹ̀. píparun àwọn èèyàn Ànábì Sálíhì àwọn alágídí ńlá burúkú ó sojú Ànábì Sálíhì àbí ó sojú ẹ̀? ó sojú ẹ̀. torí rẹ̀ tọ́lọ̀ Ẹlẹ́dàá wa tó bá ro rere ro àlòmà kan tó ro ìkẹ́rò wọn yóò jẹ́ kí ànábì wọn ti kú ṣáájú tiwọn yóò jẹ́ kí ànábì wọn ti kú ṣáájú tiwọn. Banu Israel tọ́lọ̀ rán ànábì Musa aleyhi salam sí àwọn alárekúndá àwọn tí wọ́n ń wò pa àwọn nìkan làwọn gbọ́n àgọ̀ ní gbogbo aráyé yòókù gọ̀ lẹ́yìn tọ́lọ̀ ń pa Fìràwọn run Ọlọ́run ti kọ́kọ́ ṣáájú pa anabi Musa aleyhi salam lójú àwọn Banu Israel ìlànà anabi Musa ti kú ó túmọ̀ sí pé Ọlọ́run ro ìkẹ́rù wọn tó ti pé wọ́n ń bẹ nínú pé wọ́n ń sáàbù ìyà lọ́wọ́ lànàbì Musa kú torí pé ńgbà tí anabi Musa aleyhi salam tí ó sọ fáwọn èèyàn yìí pé ẹ jẹ́ ká wọ ìlú tọ́lọ́run bá pa wá láṣẹ kó ká wọ̀ wọ́n sọ pé ìwọ Musa inna fiha qawman jabbarin àwọn èèyàn kan wà nínú ìlú tí wọ́n jẹ́ alágbẹ̀rùgbọ́n rí
wa inna lan nadkhulaha hatta yakhruju minha àwọn ò ní wọ̀lú yẹn o títí tí wọ́n fi kọ́kọ́ jáde kó ń bẹ̀ á wà wọ̀ bẹ̀ ń pẹ̀lẹ́ kùtù nírọ̀wọ́rọ̀sẹ̀ fa yakhruju minha fa inna dakhilun tó bá jáde àwọ̀ àwọn èèyàn méjì minal ladhina yakhafuna an'ama Allahu alayhima nínú àwọn ẹni tí ń bẹ̀rù Ọlọ́run t'Ọlọ́run bá ṣèdẹ̀ra rẹ̀ lé lórí nínú àwọn ọmọ Israel wọn làwọn náà padà dà nábì àwọn náà wá ń sọ fún wa pé udkhulu alayhimul bab ẹ wọlé lọ bá wọn tẹ́ ẹ bá wọlé ẹ̀yin lẹ borí wọn kà kọjú sí Ànábì Musa ní bígbà tó ṣe pé ta ló ní kẹ́yìn ọ̀dà sọ̀rọ̀ wọn ní wa Musa lan nadkhulaha abadan hatta yakhruju minha títí tí wọ́n fi jáde kúrò nínú rẹ̀ fadhhab anta wa rabbuka faqatila inna hahuna qa'idun bàbá ajẹ́ pé túláàsì ni a gbọ́dọ̀ bá wọn jà ká tó wọ bẹ̀ ajẹ́ pé wà á tolúwa rẹ lọ bá wọn jà o àwa ń jókòó retí yín bì ọbanilọ́kànjẹ́ síbẹ̀síbẹ̀ Ọlọ́run bá ro ìkẹ́rù wọn èèyàn ò lè sọ́jú bẹ́ẹ̀ náà lọ tó Ọlọ́run bó fi parun ṣùgbọ́n Ọlọ́run bá pa wọn run Ọlọ́run bá kàn mú ìdàkọ ó mú bá wọn fógójì ọdún wọ́n ṣìnà wọ́n sọnù ẹ mọ̀ pé wọ́n ní tá a bá mọ ibi tá à ń lọ á mọ ibi tá à ń ti ń bọ̀ ni ìdàkọ tó wá bá wọn yẹn wọn mọ ibi táwọn ń lọ ò sì mọ ibi táwọn ti ń bọ̀ kálukú wa ń para gàdì nínú pápá nínú Sínà níbi tó ti gbéra ìgbà náà ló tún bá ara rẹ̀ for 40 years inú dààmú dààbò yìí ni wọ́n wà tànàbí Musa fi kú alayhi salam inú rẹ̀ náà lànàbí Harun náà kú alayhi salam kí wọ́n tó wá fún àwọn ẹlòmíín sànàbí bíi Yóṣà so àmì pé Ọlọ́run bá ro ìkẹ́rù wọn ni ló fi mú káwọn ànábì yòókù ṣáájú wọn nítorí tí wàhálà bá pọ̀ débi kẹta náà bí bá fi lè bẹ́ lọ́n àdúrà àwọn gbà náà ní kálukú ọba ara rẹ̀ níbi tí ọ̀dà ìgbà tó Ọlọ́run ọba ẹlẹ́dàá tó ro rere ro àwọn èèyàn ànábì Yunus aleyhi salam sáwọn ti kọ́kọ́ fìgbà kan jálá ìgbọ́rọ̀ wọ́n jábetí lápá gbogbo ní tí wọ́n ń pè wọ́n kí wọ́n ṣe wọ́n làwọn ò ní ṣe ìṣe kèfèrí yìí làwọn fi síwájú inú fi wá bí anabi Yunus ó adájọ́ fún wa ìjọ ọ̀parun yìí ni ẹnì kan àwọn kèfèrí táyé jọ̀hún àwọn lè jù àwọn kèfèrí òde ìwòyí lọ torí pé àwọn kèfèrí òde ìwòyí tẹ́lẹ̀ yẹn ó jó làwọn ọ̀lẹ burúkú ni wọ́n sẹ́mi ọpọlọ wọn bẹ lẹ́dàá ti sọ fún wa ikú ẹni tí bá tún jà nábì wa níyàn lẹ́yìn ìmọ̀ òdodo tọ́lọ̀ ti mú wa bá nípa nábì Isa aleyhi salam bá a ti ṣẹ̀dá rẹ̀ lára obìnrin láì sọ́kùnrin tí sísẹ̀dá tá a sì ṣẹ̀dá rẹ̀ bẹ́ẹ̀ bó ti ṣe jẹ́ nǹkan ìyanu tó kò sọ́dọ̀lọ́ kò mú dọ́mọ ọlọ́ kò sọ́ di mẹ́ta lọ́kan fọlọ́ ẹ̀ ń bá tí wọ́n á jà ọ́ níyàn lórí nǹkan yìí lẹ́yìn ìgbà tí òdodo yìí ti wá bọ́ faqul ta'alaw nad'u abna'ana wa abna'akum wa nisa'ana wa nisa'akum wa anfusana wa anfusakum thumma nabtahil fanaj'al la'nata Allahi 'ala al-kadhibin sọ fún wọn kókó wọn wá ẹ kó àwọn ọmọ yín jáde àwa náà kọ ọmọ wa jáde àwọn ìyàwó yín ẹ mú wọn lẹ́yìn àwa náà mú àwọn ìyàwó tiwa náà lẹ́yìn ẹ̀yin náà má wàá sàsẹ́yìn o ẹ jáde wá àwa náà jáde wá káwa ṣépè ká ṣe mubahala
kájọ ṣépè fúnra wa káwò báà la báà lórí òdodo kọ́lọ́n ṣẹ́wà kù títí dọjọ́ kú wa bẹ́yìn lẹ bá wà lórí irọ́ bẹ́yìn náà lẹ bá wà lórí òdodo kọ́ sẹ́yìn kù títí dọjọ́ kú yín tó bá kọ́ àlà wà lórí irọ́ kọ́lọ́n pa wá rùn lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́ mọ́ lọ wà lára tó bá kẹ́yìn náà lẹ bá wà lórí irọ́ kọ́lọ́n ẹlẹ́dàá wa kọ́ ka yín kò ńlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́ mọ́ lọ yín lára. Ànábì sallallahu alayhi wa sallam látijọ́ tó ti pèpè yẹ nìkan ọ̀dáhùn o àwa náà sì ń pèpè yìí a ti pè a sì ní níjọ́ tẹ́ ẹ bá láyà rẹ̀ ẹ má jẹ́ àfi pàdé síbi tó bá há ẹ jẹ́ àfi sí pápá ńlá níbi tí ilẹ̀ bá ti tẹ́jú tí ó gbà yàn ká jọ ṣépè o ká wò wò ẹni tó bá wà lórí òdodo nínú wa kó máa ṣẹ́kù dọ́jọ́ kú rẹ̀ ẹni tó bá wà lórí irọ́ àwa ní ẹrú ọlọ́run la Nabi Isa dídá lọ ọlọ́run dá kò dára rẹ̀ à ń bọ̀sibọ́sí yọ dá nǹkan kan tó bá sì dàbí irọ́ ìwọ́tọ̀ ọlọ́run ti ẹni sáàwò kí ló dá tí ìwọ́n ń bẹ nínú tó dá ok tó bá ti wá jẹ́ pé ìwọ́n ń wò pọ́lọ̀ náà ní bọ́ọ̀tà káwa náà bọ́ọ̀tà kó àwọn ọmọ rẹ lọ́wọ́ àtìyàwó ẹ̀ tí ó bá jẹ́ ọ̀la làbádí ọ̀rọ̀ rẹ̀ ó bá já sí kí gbogbo yín ọjọ́ là tó bá sì jẹ́ parun ni kí gbogbo yín ọjọ́ parun àwa náà kó ìyàwó àtàwọn ọmọ alẹ́yìn àtàwa náà tó bá jọ́ là kájọ là tó bá jẹ́ parun kájọ parun pé àwọn òpùrọ́ nínú àwa méjèèjì kọ́lọ́ ńlá náà wọn ẹ rí i pé àwọn kèfèrí ayé sí wọn láyà torí pé ó wu àwọn káwọn máa bẹ láyé gbaragada wala tajidannahum ahrasan nasi ala hayatin ẹ rí wọn pa wọn làwọn ẹni tí ń sojú kòkòrò jù láti ṣe sẹ̀mí kí sẹ̀mí gbogbo bó tilẹ̀ wù kó burú wọn ò ní fi lọ. ẹ̀fọn lásán tí káfíìrì bá rí nulẹ̀ ó lè declare state of emergency ikú ni ẹ àní ìlú kan njọ kan ọkọ̀ àjàgbé kan ń bọ̀ ó wá gbépo epo tó sì gbé òun jẹ́rú etí ètètè lánàá ibi tó ti wá fẹ́ kọjá níbi tí mọ́tò ti máa yípo ọba dẹnu kọlẹ̀ ibi tí ọ̀gá kan máa jókòó sí bá pín kúrò lára ọkọ̀ rírí tí àwọn èèyàn wá rí i pé ọkọ̀ yìí o ọkọ̀ tó gbépo ni o tí wọ́n ní kójú wa má rí bi gbogbo ara lóògùn ẹ̀ wọ́n ní ń bọ̀ lókè láyé jọ àwọn làwọn dẹ́ẹ̀dì láyé sìnkọ́ ìfura lóògùn ọ̀rọ̀ àfà ìlú sì dá páro kí ló dé ẹni ọlọ́mọdé àárí ọlọ́mọdé àti ẹ̀ ṣe bí bóyá ọkọ̀ wọn gbiná lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èèyàn kan wá ń pé ẹja pẹ́ ọ̀nà ibi tó jẹ́ ẹ̀yìn ibi tí ọkọ̀ tó dẹnu kọlẹ̀ ń wá ká pẹ̀ gbà nítorí bí ọba lana náà yọ lana ságbọn wájú ni kò torí bí ìjìnà díẹ̀ síbi tọkọ̀ ń wá ẹ bá kọjá o ẹ bá ṣe kíni ẹ̀mí ọ̀dà bẹ́ẹ̀ tó bá tó bẹ́ẹ̀ ṣe ń bẹ̀rù kù lẹ́ ń bẹ̀rù àti wọná náà kò bá dáa púpọ̀ ẹ sì mọ̀ pé ọmọ náà ò ní wọná àfi tó bá tó kú bẹ́ẹ̀ lọ́mọ àlùjánnà ò ní wà àlùjánnà àfi lẹ́yìn ikú torí ẹ̀ ló ṣe jẹ́ pé káfíìrì bẹ̀rù kú púpọ̀ ju mùmínì lọ nítorí pé tó ń bá ti kú tá ikú sẹ́wọ̀n kí n tá a wí bẹ̀rẹ̀ nù ó kò lálùjánnà bọ́ nánu tí mùmínì bá ti kú tá ikú ó kò lọ́gbẹ́ ẹ̀wọ̀n bọ́ sí àlùjánnà nù torí àṣírí tó wà nínú
ọpẹ́ tí káfìrí máa ń dá lójoojúmọ́ pé òun ò tí ì kú nìyẹn tí ó fi máa sọ pé tó o ṣe o o ṣe o o ṣe o tó o tí ì gbẹ̀mí mi kí lọ kú sínú táwí níjọ́ wa ni mọ́kù ò ní kú yóò padà kú náà ni làwọn máa ń sojú kòkòrò láti ṣe gbogbo ìsẹ̀mí kódà káfíìrì máa ń lérò ìpè bóyá bí èèyàn bá ṣe smart sí tí èèyàn ṣe exercise sí tí èèyàn ṣe lóògùn rẹ̀ lóòrèkóòrè sí lẹ́mí rẹ̀ ó ṣe gùn gbogbo eléyìí náà dáa ṣùgbọ́n kò pé kí èèyàn ó lékún lọ́jọ́ kan àìkò sì ṣe bẹ́ẹ̀ kò pé kọ́jọ́ kan ó dínkù ní ọjọ́ rẹ̀ walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha ọlọ́run kì í lọ ẹ̀mí kan lára nígbà tọ́jọ́ kú rẹ̀ bá ti pé kálukú ọjọ́ kú rẹ̀ ní òkú kò túmọ̀ sí kí àárẹ̀ ọmọ ṣe wọn náà kọ́ ọmọ lóògùn kò túmọ̀ sí kọ́ lọ gbéra rẹ̀ kọ́ tẹ́ra rẹ̀ sẹ́nu ọ̀nà reluwé o kò ní kí ọkọ̀ ojú orin kọ́ tẹ́ ọmọ lẹ́wọ̀ kò túmọ̀ sí léyìn o so nǹkan tá a fẹ́ fààyàn ń bẹ̀ ni pé kò sí tàbí ṣùgbọ́n ipe tọ́lọ́wọ́n bá fi lè sí ànábì tọ́lọ́wọ́n bá gba ẹ̀mí rẹ̀ ṣáájú àwọn àlòmọ́ rẹ̀ ó túmọ̀ sí pọ́lọ́ ń fẹ́ wọn fún dáadáa ni ìgbà táwọn èèyàn ànábì Yunus alayhi salam mo sọ pé àwọn kèfèrí láyìí sí wọn láyà bí àwọn kèfèrí ti tẹ́lẹ̀ yẹn àwọn kèfèrí ti tẹ́lẹ̀ máa ń sọ fáwọn ànábì wọn pé àgbọ́gbọ́ ìyà tó sì ní yóò jẹ wá tá a bá ti gbọ́gbọ́ à ń retí ẹ̀ àyà yẹn ti pọ̀ jù kódà wọ́n bi ànábì sallallahu alaihi wasallam léèrè gbogbo orú àwọn eléyẹn náà ó mami wá àyè sọ àmì kalẹ̀ àfi nítorí pé a fẹ́ fi sẹ̀rù bá àwọn èèyàn támì bá sì ti dé tẹ̀ bá gbàgbọ́ ìparun ní ọ̀tẹ̀lẹ̀ àwa náà ń fẹ́ bẹ́ẹ̀ làwọn kèfèrí yẹn ń tọrọ ẹ rí i pé lónìí náà la fi máa pèjúwe mubahala wa àwọn kèfèrí lónìí wọ́n kéré ní nọ́mbà sáwọn kèfèrí àkọ́kọ́ yẹn wọ́n kéré sí nọ́mbà wọn torí ẹ̀ lọ́lọ́run sọ pé akufarukum khayrun min ulaikum am lakum bara'atun fi zubur ṣé ìṣe kèfèrí tí ó lè tó tàwọn eléyàn ó lè tó ọmọ tiyín àwọn ẹ̀yà àti bàbá ńlá làwọn ètò ti síwájú yẹn wọ́n sọ fún anabi Yunus alayhi salam pé kí wọ́n á ní ìgbà tá a bá gbọ́ and then what is next tó bá jẹ́ yà náà ni à ń retí ẹ̀ subhanallah orí wa ràn agbára wa kà anabi Yunus gẹ́gẹ́ bí àwọn anabi yòókù ó sì bẹ́ lọ́n kọ́ lọ́wọ́ bó ń pa wọ́n run ó sì fún wọn lásìkò ẹ máa retí títí gbàgbà ọlọ́run kó ṣàánú wa anabi ọlọ́run dàbí àwa akpọ́rọ̀ǹtù anabi ọlọ́run bá sọ pé ẹ máa retí títí gbàgbà yìí ó kù sánmà tí ó gbọ́ ọlẹ̀ ó kulẹ̀ tí ó lọ àwọn náà bá sì dàbí ọgbọ́n wọ́n tètè kéde pa àwọn gbàgbọ́ kọjú tó pé tẹ̀bí kókó ń dáná bí nfẹ́ náà ní ká tẹ̀lé tó ká gbàgbọ́ lọ́jọ́ tí bàbá yìí dá tó bá lọ kò ní ìsìn tó lu ọba tó báyìí anabi Yunus alayhi salam gbà tọ́jọ́ pé ló ń bá wá wo bó ni ó ṣẹlẹ̀ torí tọ́lọ́run bá fẹ́ pa ló ń mọ̀ karùn yóò sojú anabi rẹ̀ tọ́lọ́run bá ti fẹ́ fún dáadáa anabi Yunus wá wo ní tí ó ṣẹlẹ̀ ló bá rí i pé gbogbo ẹ̀ ń fẹ́ lẹ́lẹ́ kò sí wàhálà gbà tó sì jẹ́ pé nìkan ọmọ ń tọ́pa mọ́ òun ọmọ kan ti gbàgbọ́ wọ́n lọ́ọ́ mọ ọbẹ̀ ọ pé kọ́ bá ń pa àwọn aláìlẹ́kọ̀ọ́ ìrun àwọn tó ṣàgbére ṣàṣẹ̀wọ́ lọ́n àwọn ẹni tá a pè tí wọ́n ya betí lápá ọjọ́ wa pé ọ̀pá wọn run anabi Yunus wà bínú ta lọ́wọ́ á bínú sí ọlọ́run ò ṣe bá bínú èyàn bínú sọ́lọ̀ anabi Yunus bínú ló ń fi wá ń lọ pé òun ti fẹ́ boycott gbogbo àwọn èèyàn yìí ló fi lọ bínú wọkọ̀ ojú omi
lọ́lọ́run fi wá fi hàn pé kò sí ọ̀nà téèyàn fi lè bínú sọ́lọ̀. tẹ́lẹ̀ náà rán kó pè wọ́n kó lè gbàgbọ́ ni wọ́n sì ti gbàgbọ́ kí la fẹ́ pa wọ́n run sí. orí pé ń bínú lọ́wọ́ ló fi wá hàn pé àwọn èèyàn tó wà nínú ọkọ̀ wọn ń dẹ́rù pọkọ̀ èèyàn láìsẹ̀rù. tí wọ́n bá sọ pé àwọn èèyàn ń dẹ́rù pọkọ̀ á dín wọn kù ni. a sì ti wọ àárín gbùngbùn alágbálúgbú omi òkun ńlá. tí wọ́n bá wá sọ̀yàn álẹ̀ báwo ló ṣe lè máa wẹ̀ tó fi bọ́ sétí bèbè odò ní ọba lọ ṣe déédéé ẹja ńlá ó sì hàn dáadáa látara àṣẹlẹ̀ta Nábì Yunus pé òkun ńlá ni tó lẹ́ja ńlá ẹja ju ẹja lọ wàláhì ẹja míì ó ju gbogbo àwọn ọkọ̀ ojú omi gbàǹgbà tá à ń sìn tá à ń kó kọ́ńténà bíi 200 2000 ẹja míì jùlọ. tẹ́ pé rírí ẹja lásán èèyàn lè ti dákú. mo wo documentaries kan níbi ìjọ mélòó ẹja kan jáde láti inú òkun ńlá irú rẹ̀ lásán ló gbé jáde la ilaha illallah gbogbo èèyàn tí ń bẹ létí òkun wọn túlẹ̀ ní irú lásán Allahu akbar. ọdẹ ò débi ẹrù ó ń sakọ ẹja tó míyàn tó mí completely tí ọlọ́run sì ní kó jẹ́ sáti gbé sẹ́gbẹ́ kan máa jẹun tiẹ̀ lọ. tó túmọ̀ sí pé inú òkun ńlá wọn ti wọ̀. ìwọ Yunus aleyhi salam inú tó bí iná lọ́lọ́run ẹlẹ́dàá wa fi hàn ibẹ̀ ńkọ́ la fẹ́ lọ. Ànábì Yunus wá wò ní pé bó lọ́lọ́run ó ṣèṣe kínni tí ó pa wọn. torí rẹ̀ tọ́lọ́run bá ti fẹ́ pa ló mọ̀ karùn yóò jẹ́ kí ìparun ó sojú ànábì wọn. àmọ́ tó bá ti ń fẹ́ ìkẹ́fúnjọ kan yóò ti kọ́kọ́ pa ànábì wọn ṣáájú wọn. bó ṣe pa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ṣáájú ká ló mọ̀ tó tán. àwa náà là ló mọ̀ rẹ̀ tá a ṣẹ́kù. ànábì wa ti lọ àwọn ò tí ì lọ. àmì pọ́lọ̀ ọba ó gbèrò ìkẹ́sí wa ni. torí pé ànábì sallallahu alayhi wa sallam sọ pé bu'ithtu ana was-sa'atu kahatayn. ọ̀ràn mi báyìí lèmi àti gbẹ̀ndẹ̀ al-qiyamah rí báyìí lèmi àti gbẹ̀ndẹ̀ al-qiyamah rí ọ̀nà ìka àfábẹ́là àti tààrin kìí ṣe pé adúró lẹ́gbẹ̀ẹ́ ara wa ìtumọ̀ rẹ̀ ni pé ìka wo ló gùn jura wọn lọ́nu méjèèjì ìka tààrin ó gùn ju ti ìfábẹ́là lọ